èèwọ̀ ni eléyìí wà lábẹ́ hifsu síhà agbọ́dọ̀ ṣọ́ àlàáfíà ara wa lábẹ́ sísọ àlàáfíà wa ó ní pé ká má máa mu ice block mo ti sọ láàárọ̀ kò sí obi tí máa lọ tí mi tẹ̀ mọ́ yẹn létí inú mi wá dùn parí àwọn bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá dáadáa kan lọ́n lámẹ́ kan bá dóòlà rẹ̀ wọ́n ní ice block ló kó bá àwọn látọdún 5 lónìí àwọn gbádùn tí wọ́n lè mú mọ́ wọn ò lè mọ́ ní millions láwọn ti rún lórí rẹ̀ ní ilé náà wọ́n ti sọ fún wa bá ṣe mọ́ ń pariwo nìyẹn ẹ̀sìn wó pàtà wà nírú ilẹ̀ gbígbóná yà like láti mọ́ mú ice block torí pé yóò já artery àwọn iṣan tó wọnú heart wa yóò já wọn lógun yóò já heart gangan lókun èyàn ní cardiovascular bákan náà ó súnmọ́ ipé kan develop pneumonia àwọn ohun tó súnmọ́ pé èyàn jogún láti bí omi tútù ó pọ̀ gan mo ti sọ fẹ́ nìkan náà lẹ́nu pé lásìkò tó orú bá mú ohun tó lè tán gbẹ́ngbà yẹn kìí somi tútù ó yà mú gbogbo omi drọ́mù gbẹ́ni ó ní wà satisfy bó bá ti mú tán yóò tún mọ request sí ni tẹ́yìn ó fi parẹ́ ṣùgbọ́n tó bá ti mú warm water ìwọ̀n bàbá wàhálà gùn wà ní ohun gbẹ́ yóò stop orú lè má lọ bẹ̀tò ń gbé stop fún délé omi gbígbóná ó ṣe àǹfààní fún wa nígbà 15 ju tútù bẹ̀tọ̀ gọ́rọ̀ wà láì lè bí ẹ̀ bẹ̀tẹ̀já exercise ẹ̀ àwọn doctor tí wọ́n tọ́jú ẹ̀ tó jẹ́ nutritionalist ní China ṣóyé wọ́n come out pé tẹ́yàn bá lè mọ mú mi gbóná àti èso ordinary èso tí ò bá jẹ ọmọ tí mú mi gbóná wọ́n ní àìsàn 90 ní owó nínú rẹ̀ wárápá wà mẹ́ ọdẹ orí wà mẹ́ wallahi wà lórí net wọ́n ní confirm tọ́rọ àti omi gbóná gbogbogbà láàárọ̀ lọ́sàn lálẹ́ àti kíyàn máa jẹ èso nìkan wọ́n ní táwọn àìsàn 90 bá wà lára ẹ̀ ó máa kúrò naturally. So for this reason ara hifsu síhà wa alaikum salam ara hifsu síhà sísọ àlàáfíà wọn sóyé òun ká ṣọ́ra fún àwọn nǹkan tí ó lè pa wá lára